alhamdulillah wassalatu wassalamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad akí ẹ̀yin máa yá nínú ẹ̀sìn Islam àwọn Yorùbá ò ní akú àti lọ àwọn ò ní sọ pé ẹkú àti lọ ntí èèyàn ò bá fẹ́ tí èèyàn wá ń fagbára káká sí bí kọ́sá tiẹ̀ lọ ńlá máa ń kíni ní àtìlọ́lé lórí akóyin fún ìfaradà lórí àwẹ̀ Ramadan kọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kó gbà lẹ́sìn fún wa. ètò yín ètò wa Agboye Islam lórí ètò tó sọ pé àwọn dókítà wa láti Ògbómọ̀ṣọ́ Dr. Sharafuddin Muhammad Raji níbi tí a ti máa ń ka tírà Fatul Majid pẹ̀lú àlàyé tó kún tí wọ́n sì fa àwọn ìdájọ́ tí ń bẹ́nu rẹ̀ tí wọ́n fà á àtàwọn ẹ̀kọ́ tí ń bẹ́nu rẹ̀ tí wọ́n fà jáde abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ìmọ̀ dókítà wa náà ọlọ́mọdé ọjọ́bà o bó ṣe wá sí wọn ní onímọ̀ yìí àwọn tí ó tún jù wọn lọ nínú àwọn ọmọ ọlọ́ba ní fa wọn jáde ọlá ìpè méjì ọlọ́run la ilaha illallah lónìí lágbára lọ́wọ́ bá wọ́n tún máa bá ní tẹ̀sí iwájú nínú tírà kitab Fatul Majid kitabu tawhid ọ̀rọ̀ afáwa Ibn Jinni oníyàfẹ́ máa sọ tí àsìkò fi lọ níjẹ̀lò bóyá bẹ́ẹ̀ náà ni wọ́n ti bá ní kó falyatafaddal sheikh mashkura. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam. gẹ́gẹ́ bí atọ́kùn ètò ti ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá ibi tí a ti mú ọ̀rọ̀ wá sí òpin òun náà ni ọ̀rọ̀ nípa àdúrà tí anabi sallallahu alayhi wa sallam ní ká máa wí lẹ́ẹ̀méje lójúmọ́ hasbi allah la ilaha illa hu alayhi tawakkalt wa huwa rabbul arshil azim pé ká wí lẹ́ẹ̀méje ẹni tó bá wí lẹ́ẹ̀méje ìsọ ọlọ́wọ́n bọ́ bẹ pẹ̀lú ẹ̀ yóò sì pẹ̀lú dúkìá rẹ̀ ní ọjọ́ yìí. Ibn Sunni ọ̀kan nínú àwọn olùmọ̀ nípa sharia tó kó tírà hadithi tó kó hadithi jọ ní sínú tírà kan so àwọn amal al-yawmi wal-layla àwọn tó ní sí pẹ̀lú àdúà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ni wọ́n kó jọ sínú tírà yìí wọ́n sọ sábàbí tí sàhábà fi sọ àdúà yìí fún wa wọ́n lẹ́nìkan nínú àwọn sàhábà wọ́n á bá pélé rẹ̀ jóná ó sì nílé òun jóná àwọn ẹni tó múròyìn wá bá pé ó sójú wà ó ní ànílé tòun ò jóná sẹ́ báwo ni ìwọ tó ti fojú gánni rẹ̀ tó ń sọ wọn sọ pé lè tiẹ̀ ò jóná wọn bá sì jọ kó ó di rí ẹrí ó dilé ìgbà tí wọn ò délé wọn bá bá pé lódodo ilé rẹ̀ ò jóná ilé alámúlétì rẹ̀ ló jóná wọn ń bi léèrè pé ó tó di pé ẹ rí lé pé kò jóná ẹ ti ń sọ pé kò jóná kí ló dé ẹ̀rọ kí tó wá gbáyé sí ni wọ́n ní ó lóògùn burúkú kan so lọ́wọ́ á ní rárá o Ànábì sallallahu alaihi wasallam kọ́ aládùúgbò kan ó sì ní ká wí lẹ́ẹ̀mejì ẹni tó bá ti wí lẹ́ẹ̀mejì aburú ò ní í ṣe lọ́jọ́ náà kò sì ní í ṣe dúkìá rẹ̀ mo sì gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni so bó lẹ́sẹ̀ wá sọ pé lèmi jóná kò lè jóná subhanallah ẹ wò ìgbàgbọ́ òdodo bó ṣe lágbára tó sọmọ pé wọ́n ní ìṣe ẹ̀rù ń bọ̀ pé aburú lè ṣe dúkìá rẹ̀ ẹ̀rù ń bọ̀ pé aburú lè ṣe ọ́ àwa kọ́ nírú àdúrà yìí àwa àbọ̀ kọ́lẹ̀ àtúbọ̀ transliterate rẹ̀ lọ́nà tó ṣe pọ̀ ọmọ kí àmọ́ bọ̀ máa ń kà bá a ṣe kọ́ kalẹ̀ lárúbáwá náà ni ọmọ ẹja sí lẹ́nu rẹ̀ ibi hasbi allah la ilaha illa hu alayhi tawakkalt wa huwa rabbul arshil azim pé máa wí lẹ́ẹ̀méje ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láì yín imú rẹ̀ ọmọ dá yínra rẹ̀ níbi tí àìnígbàgbọ́ pọ̀ dé lọ́kàn àwọn akẹ́kẹ́ tí ẹ gbọ́ ọwọ́ kínní ìbá ọwọ́ kínní ni oníjọ́kọ̀ dánù ọwọ́ kínní ni oníjẹ́lé ojú náà ọwọ́ kínní ni oníjà sàkún oníjà sófò ọwọ́ Allahu akbar so àwọn sàhábà ò rí bẹ́ẹ̀ àìrí bẹ́ẹ̀ tí wọn ìmánì ti ń bẹ pẹ̀lú wọn pa Ànábì wí bẹ́ẹ̀ ni ó rí iná ló ṣe jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n dà so nítorí délẹ̀ jáwá náà mójútó tó bá wà nù súnà ẹ wá jẹ́ kí ìmánì wọ́n lágbára tí ìmánì wọn bá ti lágbára ọlọ́run tó wà ọlọ́run bó tó wà torí pé nítorí dájú lọ́dọ̀ ọlọ́run ni pé ẹni tó di òǹdè má di òǹdè ò lè tó torí pé òǹdè yọ bẹ́ǹdì rẹ náà níjọ́ tó bá kú ó kù tóǹdè bá wà máa tó yàn kò yẹ kó kú ńgbọ́ bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ayẹ kíkó dé tó bá jẹ́ pé òrùka bá máa tó yàn ẹni tó di òrùka ògùn mọ́wọ́ ẹ̀rí pé níjọ́ tí ó bá kú yóò kú tòrùka lọ́wọ́ náà nǹkan tó ká ní
bákan náà tó lọ rí nǹkan mọ́lẹ̀ jọjọ́ bá kú ńkọ́ èyí tó rí mọ́lẹ̀ òkú nù lẹ̀ tí ó fi kú ìjà sì ń dáná sí ń di àrò ẹ̀rí kí wọ́n sì máa kó náà máa náà nù tó ti kàn kó náà máa náà yóò kú ìjà tànà fìtílà ní. gbogbo ẹ̀ pátá ibẹ̀ náà ni wọ́n wà tí yóò fi kú ọlọ́wọ́n bá nìkan ní tó yàn tọ́lọ́wọ́n bá sì tó yàn èèyàn máa bẹ lábẹ́ ìsọ èèyàn máa bẹ nù dáadáa ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá pàtì Allah aburú tí ó máa ṣẹlẹ̀ sí ó ti pọ̀ jù alayhi yatawakkalul mutawakkilun àwọn alágbẹ̀kẹ̀lé ọlọ́run ni wọ́n máa gbẹ́kẹ̀lé o ọlọ́run kò sí wa lọ́kàn nínú wọn àti pé ọlọ́run bá ló yẹ ká gbẹ́kẹ̀lé o kò yẹ ká gbẹ́kẹ̀lé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́run o kò yẹ ká gbẹ́kẹ̀lé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́run alẹ́ nìkan wọkọ̀ ọkọ̀ sì ti gbéra ó sí ó ń lọ sí Kánò láti Èkó wọ́n ti wá fẹ́ dé bẹ́gà ló wá sọ fún dírẹ́bà pé kó dúró kí ló dé òun gbàgbé nǹkan kan lé bàbá yẹn fẹ́ dá wa dúró ní abẹ́ ọ̀wọ́ ẹ máa lọ wọn ò gbọ́dọ̀ rìn ohun àmúṣagbára òun gbàgbé rẹ̀ lé Allah ok òun mú àmúṣagbára láti ilé tó fi dé bága ó sì kú subhanallah so nítorí di eléyìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ní wọn sí ìdí ògùn ni tẹ́ bá rí tí wọ́n rìn súnmọ́ àwọn lèmámù àbí àwọn àfáàfáà wọn ò súnmọ́ wọn torí pé wọ́n fẹ́ gbọ́rọ̀ lọ síbẹ̀ wọn pọ̀pọ̀lọpọ̀ àfáà náà iṣẹ́ awo wọn ṣe wọn kàn súnmọ́ káwọn fẹ́ gba agbára lọ́wọ́ wọn ni àṣírí làwọn wà àwọn àsopọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ gbọ́ ni so nítorí ẹlẹ́sìn rí pẹ́yìn tó ń pọ̀rọ̀ ọlọ́run lẹ́mọ̀ náà lẹ́ sọ fáwọn èèyàn àdìsí lẹ́mọ̀ náà lẹ́ sọ fáwọn èèyàn mélòó ni ń wẹ́yìn wá kọ́lá àti ń wáyé wá tíra ní ó gbé lọ́pọ̀ náà wá kọ́ so ṣùgbọ́n àwọn tí wọ́n yọ lọ máa wá wọn ká ní bàbá òun ti rórí alábàáhùn tẹ ẹni amúwá òun ti rí kíní kan tọ́ afáwọn amú àdìsí kan wà o àdìsí ga púpọ̀ ó jẹ́ àdìsí Imran ibn Husayn yìí báyìí ó jẹ́ ọ̀kan nínú àwọn sàhábà àgbà àtúwọn àti bàbá rẹ̀ sàhábà mọ̀ làwọn méjèèjì tá a bá sọ pé Imran ibn Husayn á sọ pé radiyallahu anhuma kọ́lọ́nkọ́ yọ́nú sóhun àti bàbá rẹ̀ sàhábà yìí قال النبي صلى الله عليه وسلم رأى رجلا في يده حلقة من صفر فقال ما هذا قال من الواهنة قال انزعها فإنها لا تزيدك إلا وهنا فإنك لو مت وهي عليك ما أفلحت أبدا رواه أحمد بسند لا بأس به إبواي Imran ibn Husayn ń sọ fún wa nínú rẹ̀ pé Ànábì sallallahu alaihi wasallam rí arákùnrin kan tó ṣe pé ìfúnpá ń bẹ ní apá rẹ̀ òjé ni wọ́n sì fi ṣe ìfúnpá yìí Ànábì wa fọwọ́ kan apá arákùnrin ló fi rí kí leléyìí ó bi léèrè bẹ́ẹ̀ ó yà Ànábì lẹ́nu ó ní ìfúnpá ni níṣẹ́ ni mo sì fi sápá o nítorí ìsàn kan tí máa kọ́lẹ̀ bá ní lápá Ànábì ní enzi'ha jádànù fa innaha la taziduka illa wahnan torí tó bá ṣẹ́kù lápá rẹ̀ kò ní sàlékún kankan fún ọ bí ìbá sọ̀lẹ̀ kí ó túnbọ̀ kọ́lẹ̀ bá pa rẹ̀ ni fa innaka law mitta wa hiya alayk àti pé tó o bá lọ kú pínrín tó ń ti fún páyì lápá ma aflahta abada òní sóríire láéláé o Imam Ahmad ló gbà wá gba ọ̀nà kan tó ṣe pé kò burú ẹgbẹ́ wáyé ó fi hàn wá pé ọ̀ràn yẹn ló jẹ́ o fẹ́ni tó bá jẹ́ olórí kó máa ṣàkíyèsí ìṣesí àwọn ọmọlẹ́yìn rẹ̀ nítorí pé olórí kan ò gbọ́dọ̀ jàǹbá ọmọlẹ́yìn rẹ̀ ń sì ń bẹ́nu pé yẹn ń jàǹbá wọn kí wọn máa ṣàkíyèsí ìṣesí wọn àbí kí láǹfààní wípé Ọlọ́run Ànábì sáyé láti wá fi gbogbo ọmọ aráyé mọ̀nà kó mọ̀ wá máa ṣàkíyèsí ìṣesí àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ lójú ayé rẹ̀ síbẹ̀ làwa náà sì rí lónìí kìbí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹni tó bá jẹ́ imam wọn ò ní àmójútó lórí àwọn èèyàn tí wọ́n ń ṣe sọ̀láàtì lẹ́yìn wọn ẹni tí ń gbéṣẹ́ lọ bá wọn gẹ́gẹ́ bí àwọn tí ń ṣiṣẹ́ àyẹ̀wò làwọn dá mọ̀ àwọn tí béèrè ti síwájú pé kọ́tọ̀ ká máa ṣe sọ̀láàtì lẹ́yìn wọn àwọn yẹ̀wò ẹ̀rí pé àwọn tó bá jẹ́rú wọn tí ń ṣe yẹ̀wò ẹni tí máa ń lọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ló dá mọ̀ wàràs ẹni tó bá sì jẹ́ imam nínú tó yẹ kó mójútó òun náà ni kó mójútó pé lágbájá wá èyí ti rí táàrí lónìí a sì rí wọn lánàá o kó wọn rán ni lọ béèrè wọn nílé ìgbà míì ó lè jẹ́ pé àlàáfíà wọn ló fẹ́ ṣe bí ìgbà tó ṣe pé wọ́n fẹ́ mẹ́hẹ̀ tí wọ́n fi wá mọ́ṣáláṣí
ẹ sì láǹfààní àti lọ kí wọn. ìgbà mi ò lè jẹ́ pé wọ́n dálẹ̀ ni wọ́n gbàgbé sọ fún yín. ìgbà mi ò sì lè já sí kú gan tẹ́ pé lómi lè ti kú tọ́sẹ̀ kan tí ìmáàmù tí ò ní mà tẹ́ pé wọ́n ti gbé sí gan tí ìmáàmù ọ̀mà. so nítorí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ṣe súnmọ́ àwọn sàhábà rẹ̀ máa ń súnmọ́ ìdí ni tó fi láǹfààní àti máa kí ni ẹnìkan fi sapá. ó sì túmọ̀ sí pé kò sí ní tó burú wípé téèyàn bá rí pé èèyàn ń ṣàìdá téèyàn sì wà ń pọ̀ ẹni tí ó kọ̀ nǹkan fún yàn kéèyàn kọ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn gbọ́dọ̀ ronú sí i kó tó di bọ́ sọ. kọ́mọ̀ sì ṣe Yorùbá kí ni ṣe Yorùbá pé a rí pé ọ̀dà àwa máa bá ti sọ náà ni bóòlù àti sọ táì fi tẹ́ bóòlù àti sọ táì fi gbà sọnù eléyìí lọ́pọ̀lọpọ̀ tí Yorùbá máa ń ṣe téèyàn fi ṣèbàjẹ́ kú tí ó fi wá lọ wọná rọrùn. ẹ̀yin sì wá ń pò pẹ̀lú kọ́ fún ẹ kọ̀ láti kọ́ fún torí pé ń sá fún sọnù. ọ̀pọ̀lọpọ̀ ó fi bàbá rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ó kú sórí ní tó yàtọ̀ sí Islam. ọ̀pọ̀lọpọ̀ fi màmá rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ó kú sórí ní tó lè gbé ni wọná. so kí ni tá à ń kunu sí ẹ má dàgbà sí torí pé tẹ́ bá ti sọ tọ́lọ̀ bá ní kọ́ gbọ́ ẹ̀yin náà kú oríire ni tọ́lọ̀ bá sì ní kọ́ má gbọ́ ẹ̀yin kú oríire òun ní tiẹ̀ bá. torí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó sọ fárákùnrin pé kí leléyìí ó yà Ànábì lẹ́nu eléyìí ó fi hàn pé Ànábì wo èso lóògùn ọwọ́ àlòjogún ẹ̀ lọ́dọ̀ Ànábì ni àlànàbì èso lóògùn torí pé ńgbà tó rí tẹ́nìkan dé oògùn má pa ó ní kí leléyìí sọ Ànábì ọ̀tẹ́ gbóògùn kalẹ̀ kì í ṣe babaláwo Ànábì lòun tí ń jíṣẹ́ Ọlọ́run fáwọn èèyàn. arákùnrin yìí náà sì dáhùn eléyìí túmọ̀ sí wípé a lè kọ́ àìdá ìgbà àìdá ní nǹkan yìí ṣáájú ká tó mọ̀ láìdá. ẹni kékeré kan sí pé tá a bá ti fojú sùn kankan látòkèèrè láti mọ̀ pé ènìyàn o ọ̀dà o aburú ni o ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan yẹn tó bá ṣàlàyé rẹ̀ fún ọ kó má jà burú. so ní tó bá jẹ́ pé nǹkan tuntun ni tó ẹsẹ̀ jáde táwọn èèyàn rí láwùjọ kò tọ́ sáwọn ẹni tó bá nímọ̀ nípa òfin ṣẹ̀ríà kọ́ ẹ pé lójijì náà láti máa kọ́ ẹ̀rí bo lóríṣiríṣi láti sọ pé kò dáa kò tọ́ ẹni tó bá ẹ ṣe sùúrù náà ẹ jẹ́ wọ́n ṣàlàyé fún yín pa rẹ̀ tẹ́ ẹ bá mọ̀ nípa rẹ̀ nítorí pé al-hukmu ala shay'in far'un an tasawwurihi ẹni tá a bá ti mọ̀ nípa báwo lórí kí ni nǹkan náà á lè dájọ́ lórí rẹ̀. so ìdínú tánàbì fi béèrè pé kí leléyìí tó bẹ́ẹ̀ náà ló yẹ káwa náà máa béèrè. ẹ̀rí qaida kan tá nínú ṣẹ̀ríà ni tọ́tẹ̀ni Umar jáde min ayna laka hadha níbo ló ti rí léyìí. abárí èèyàn tó lówó nìsín iṣẹ́ tí ń ṣe 10,000 péré nígbà lóṣù 10,000 tí ń gbà lóṣù àṣírí tí ń gun mọ́tò 2 million ó sì kọ́lé bíi 10 million kalẹ̀. ní pé o lè ní ọ̀ àsọlẹ̀ lágbájá yìí a sọ pé min ayna laka hadha níbo lọ́ọ́ gbà rí owó tó fi ṣe nǹkan yìí. nígbà tí wọ́n ń sàtámátàmà ibẹ̀ láti wá mọ̀ pé o lè lọ́mọ yìí o ìgbà náà láti wá fẹ̀sùn kàn. so nítorí di eléyìí kí leléyìí Ànábì ń béèrè. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí àwọn ìwádìí nípa tó máa rí téèyàn ṣe bóyá ó tiẹ̀ lẹ́rìí kò tiẹ̀ lẹ́rìí ó ní nǹkan kan tó jẹ́ nǹkan àṣojú fún tó mu sí. so àní ìwádìí hal lahu dalil am i'tarathu shubha àní ìwádìí àwọn kan bẹ̀rẹ̀ sí ní ṣèdájọ́ gbogbo lẹ́yìn inú òfìwà ń wára sí nǹkan ni eléyìí tó sì jẹ́ pé àtọ̀dọ̀ àṣetọ́ni ló ti máa ń wá kátàrà Ànábì kẹ́kọ̀ọ́ níbo lélẹ́ kí leléyìí sàábí náà sì dáhùn ó túmọ̀ sí pé àwọn sàhábà ìmọ̀nà làwọn ń wá ìgbéraga ò sínú ọ̀rọ̀ wọn tìbẹ́yìn mọ̀ pé láyé ìsìn náà ó wáyé pé nìkan náà ni ó ṣe pé ó gùn ọ̀kadà pàtó wá gùn ọ̀kadà ẹ̀wú ara aká òkè tàbá sára àwọn nǹkan yìí pọ̀npọ̀npọ̀npọ̀n kọjú okùn tí wọ́n máa fi mú ṣòkòtò kọjọ́ bẹ́líìtì tí wọ́n máa fi mú trọ́sà wọ́n sá tó léra wọn ni wọ́n bá dolóńdè ó kún bẹ̀rẹ̀ gẹ́dẹ́ ni kí leléyìí ẹlòmíì níbi tí wọn ọmọọrọ sọ dé láyè sí ó lè sọ pé ìyá rẹ ni a'udhu billah sẹ́wọ̀n kí wọ́n ń bi léèrè níbèrè yìí pé wọ́n fẹ́ mọ kí ni tó dé tó fi fi léyìí sára kí ló fi sára yìí ná tó fi ṣàlàyé fún ọ̀dà kọ̀dà irú rẹ̀ tọkọ̀tọ̀ ìbá máa jẹ́ ń tọ́ da kí ló dé tí wò ó ṣe gbé sókè ẹ̀wù sọ pé gbogbo tí ọ̀dà oníkàlùkù náà máa mọ̀
torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìsàlẹ̀ ṣòkòtò ni wọ́n dè mọ́ wọ́n gbé ṣòkòtò lé lórí bí ó gbé ṣòkòtò lé lórí yóò gbé bùbá lé lórí ó tún lè wọ agbádá lé lórí torí kéèyàn ọmọ bá rí so nígbà tí wọ́n bi léèrè ebú ni ọmọ bú yóò sì ti gbàgbé pé kì í ṣe gbogbo ẹni tí ń béèrè lọ́fẹ́ fi ọ́ sẹ́fẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń béèrè ọ́fẹ́ fi ọ́ mọ̀nà ni torí pé kò lè bá a mà so nígbà tí sàhábí tó sì gbọ́ ó ṣàlàyé fún Ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé ní táwọn èèyàn gbàgbọ́ láwùjọ ipe nǹkan báyìí o báyìí ní máa rí o tó bá ṣe báyìí ní máa ṣe o àwọn èèyàn púpọ̀ nínú àwọn sàhábà bẹ́ẹ̀ náà làwọn náà rí èèyàn náà làwọn náà so ṣùgbọ́n ìsìláàmù ló yí wọn padà bẹ́ẹ̀ náà làwọn náà tá a jẹ́ mùsùlùmí nìsín ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ ìbára àwọn náà làwọn náà bẹ́ẹ̀ náà làwọn náà rí ṣùgbọ́n ìsìláàmù táwọn bá ń gbọ́ yé tá à ń gbọ́ lójoojúmọ́ làwọn sọ ókè àṣẹ nǹkan yóò dáa àṣẹ yìí àmọ̀dúpẹ́ tọ́lọ̀ tí ẹ̀ ní sẹ̀mí díjọ́ tí mo gbọ́ a jẹ́ pé mo pàtì nù sàhábà sì ní báwọn èèyàn ṣe máa wí náà ni bí wọ́n bá fi rúgbìn ìsápá kì í jẹ́ kí ìsàn kan tí máa kọ́lẹ̀ bá ní lápò kọ́lẹ̀ bá ní lápá Ànábì wa ni ẹnzẹ́àhà jádàánú ṣe eléyìí túmọ̀ sí pé wọ́n sọ fún pé ẹ lọ tọ́jú rẹ̀ lé àmọ́ má lò má òun yẹn sọ pé lọ tọ́jú aburú lé nítorí pé gbogbo ẹni tó bá láburú lé tí ó bá ti lò lónìí ó súnmọ́ pé kọjá lílò lọ́la ìdí inú tó a fi ní kọjá dànù torí ẹ̀wọ́n náà tó wá ní mo jogún àwọn òǹdè lọ́dọ̀ bàbá mi ni àwọn òrùka burúkú mo jogún ẹ̀ lọ́dọ̀ bàbá mi ni èyí sì lè dànù lódodo àmọ́ lè lò alùsùnà lèmi nílò àmọ́ ní ìdànù àwọn ẹgbẹ́ alùsùnà bá ní ọlọ́dodo alùsùnà ẹ̀yin ó dàbí tíra ó dàbí Sahih Bukhari àti Muslim tó wá kó pamọ́ náà pàtì so wàá wọ́ọ̀nà láti yanjú rẹ̀ láti kú lọ́dọ̀ rẹ̀ wàá tú dànù ni Ànábì ní já dànù torí pé kò ní í ṣe àlékún kankan fún ọjọ́ lẹ́lọ́ Allahu Akbar eléyìí túmọ̀ sí pé gbogbo oògùn tẹ́ lọ náwó sí o tún bá ń tẹ́ ní ọmọ ajá sí o oògùn tẹ́ ṣe nítorí ìsọ̀ ìpayà àti ìfòyà ní ọmọ ẹ̀jẹ̀ tìyín oògùn tẹ́ ṣe nítorí ààbò àrílù àjálù bú ní ọmọ àjálù yìí oògùn tẹ́ ṣe nítorí kówó lè máa wọlé owó ọmọ kúkú ní wọlé sọ́ọ̀dẹ̀ yín oògùn tẹ́ ṣe nítorí kẹ́lẹ́ bá bímọ àìmọ̀ bímọ lọ́lọ́wọ́ bó fi ṣètì yín oògùn tẹ́ lọ ṣe nítorí kẹ́lẹ́ bá àjòyè àìjòyè mà ní ọ̀jẹ̀ tìyín ẹ̀yin náà kúkú mọ gbogbo eléyìí ẹ̀rí kí tẹ́nìkan bá joyè láwùjọ kan báyọ̀ fi jọba báyọ̀ fi joyè kan tí èèyàn mẹ́wàá bá jọ ń dù ó lè jẹ́ pẹ́ni tí ó ṣògùn rárá lọ́lọ́wọ́ bá ní kó róye àwọn yòókù ọmọ á jẹ́ sóoróyè wọn ò ní jẹ́ subhanallah alazim ṣùgbọ́n àwọn bá ti ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ nù torí di eléyìí ọlọ́run ti sọ́nà alukur'ani náà gẹ́gẹ́ bá nàbí ṣe sọ́nà àdéhìí náà ni. وأنه كان رجال من الإنس يعوضون برجال من الجن فزادوهم رهقا apá kan nínú àwọn èèyàn máa sáàdì apá kan nínú àwọn àlùjànnú kàkà kí wọ́n dáàbò bò wọ́n tún máa fẹ́rù kọ́ ẹrù fún wọn ni so eléyìí túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run èèyàn gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run oògùn tẹ́ ẹ ṣe ó ti tó mùsùlùmí lẹ́yìn ìtumọ̀ tawhid tí máa ń yí ọ tó máa ti ń bá wa bá ẹ̀kọ́ yìí bọ̀ látọjọ́ tó ti pẹ́ ó yẹ kó máa yí ọ lọ sí di pé a jẹ́ pé Islam yìí gan ìtumọ̀ rẹ̀ ni kéèyàn ó tiẹ̀ mọ́ kúrò nínú gbogbo àwọn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ kéèyàn mọ́ kúrò nínú gbogbo àwọn ìṣesí míì tó yàtọ̀ sí tànàbí mú wa kọ́ mọ̀ sínú adi nǹkan mára aṣọ nǹkan mára atọ́ nǹkan láàrin nǹkan mọ́lẹ̀ aranjú wo atọ́wò àfimúfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni Islam ti ṣe rí nu nítorí pé ẹ̀sìn tọ́tọ̀dọ̀ Ọlọ́run wà ní ṣùgbọ́n gbogbo àwọn kẹta ń sọ ìṣesí àwọn ọ̀sẹ̀ bọ̀ ni ìwọ òsì ọjọ́ ọ̀sẹ̀ bọ̀ mọ́ náà ló fi jẹ́ mùsùlùmí Ànábì ní jádàánù wọn náà wá ti jogún àwọn ndè ó láwọn tíra rẹ̀ gẹ́gẹ́ tó ti di tẹ̀sùn lóríṣiríṣi tẹ̀sùn mọ́lé tẹ̀sùn mọ́mọ́ lọ́rùn tẹ̀sùn mẹ́ran lọ́rùn bó lẹ́yìn ó ti wá ṣe ṣé kẹ́ ẹ dáná sí ni ẹ má dáná sí o ẹ má dáná sí àwọn olùmọ̀ sọ ìpè irú àwọn tíra irú àwọn ndè yẹn ẹ mú lọ́kọ̀ọ̀kan ẹ tú wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ bá tú wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ yá dànù tẹ́ bá wá yá dànù ẹ yá lọ́nà tí ò ní jọ bó ti ṣe rí mọ́ tẹ́lẹ̀ ẹ wá tú dànù tẹ́ bá ti tú ògùn bàjẹ́ nù bóòlù àti wá tú tábúrú èéfì dáhùn lára ẹni ìgbà tẹ́ máa ń tu yẹn máa kí àwọn àyà tọ́nà ọba máa fífi sọ rẹ̀ sọ yẹn bí kò
qul huwa Allahu ahad, qul a'udhu bi rabbil falaq, qul a'udhu bi rabbin nas. Ọlọ́run sì ní já burú kan sẹ́yìn tẹ́ bá ti wá tú bẹ́ẹ̀ ẹ̀ tú dànù ọba tán. Ànábì wa sọ fún sàhábé yìí ọba yẹn lẹ́rù, wọ́n ní tí ìfúnpá yìí bá ṣẹ́kù lára rẹ̀ tó sì fi kú, ma aflahta abada, òní sórí rẹ̀ láéláé. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé àṣẹ gbogbo tíra tẹ́ di èyí tẹ́ sokọ́, èyí tẹ́ fi sápò ká, èyí tẹ́ fi kọ́rùn, èyí tẹ́ fi kọ́yàn lọ́rùn, èyí tẹ́ fi kẹ́ran lọ́rùn, téèyàn bá fi lè kú lórí rẹ̀ kò ní sórí rẹ̀ láéláé. ẹni tí wọ́n bá sọ̀rọ̀ yìí sàábé ni o, wọ́n ní sàábé ò ní sórí rẹ̀ láéláé. tẹ́ni tó ga tó rí rẹ̀ ọba kànkè, àwọn tá a kúrú nǹkan ọ̀dájú kórè wọlé kankankan. sàábé wọ́n ní ò ní sórí rẹ̀ láéláé tó bá tí kíní ìbá ń bẹ lára rẹ̀ tó fi kú. bó wàá làwọn àtàyè sí sàábé, àjẹpọ̀ àwọn àtàyè sí sàábé iṣẹ́ ńlá ń bẹ wájú wa. ẹja jáwọ́ níjà pọ̀n tí ó yọ gbogbo ògùn tí kálukú ní nílé àti ìtẹ́ ìjogún àti ìtẹ́ ìfowó yín ṣe, ọ̀nà bẹ́ẹ̀ sì bọ́ lọ́wọ́ rẹ̀ láti ṣàlàyé yìí o. àìgbọ́ wá sí mọ́ o, àìmọ́ sì ti bù sí o. ẹni tó gbọ́tọ̀ kọ̀ láti gbà fi ṣiṣẹ́ òní òrùjọ wájú Ọlọ́run tó bá di lọ́la kìyàmù. eléyìí jẹ́ báwọn. báwo la ṣe wá sílé ayé láìsọ oògùn? ayé irú èwo ni wọ́n ń ṣe tó fi jẹ́ pé ayé oògùn gbèrò fún ọ ni? tó bá yẹ pé ayé tọ́lọ́run bá dá wa sí ni Ọlọ́run náà ló pèlé wọ̀, Ànábì sallallahu alaihi wasallam pèlé wọ̀, àwọn sì sílé ayé. Ànábì sallallahu alaihi wasallam sáyé láìsọ oògùn, àwọn sàhábà sáyé láìsọ oògùn. oníkèsè irú ayé Ànábì lẹ́yìn wa, ayé irú èwo wa lẹ́yìn wa? ọ̀láyé nàìjà lẹ́ wa, ó sì le púpọ̀. ta ló sọ délé? ibẹ̀ yìí náà lẹ sọ délé. àti wọ́n bá túbá tó kó nu abú, tí wọ́n náà bá túbá tó kó nu sẹ́lábì, ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ ayé yọ gbá ìmọ̀kùnkùn lọ́wọ́, ìlọsíwájú ọba gbèsè ayé yìí. ìwọ náà dá, tónítọ̀ náà dá, tílé ayé tó fi dorí sí mi ìmọ̀ yín lọ́wọ́. bákan náà ẹgbàá wa mi tún wá látọ̀dọ̀ al-Imam Ahmad, òun náà ló gba àdìsí tó síwájú wa. ó tún wá gba àdìsí mi wá látọ̀dọ̀ Uqba ibn Amir. a máa tẹ̀síwájú pẹ̀lú eléyìí. kọ́lọ̀ bá ní sàn dókítà wa ní ẹ̀sán olóore ẹ̀kọ́ ọ̀hún láti àtàárọ̀. ìjọba àti múra láti ṣìnà àwọn ìbéèrè bíi mélòó kan ọ̀nbẹ tí mo fẹ́ bi àwọn dókítà wa. ìbéèrè aláwọ̀kọ́ bíi ọ̀rọ̀ ìyànjú ni. ìmọ̀ràn wo lẹ fẹ́ bá ní fún àwọn èèyàn tí a ń ṣe onígbọ̀wọ́ àwọn ètò ní Ramadan yìí? kọfẹ má fẹ́ sí rédíò kan tẹ́sí wáàsí ni ṣùgbọ́n Ramadan bá ti lọ ẹ̀ta oró ntí ó ṣẹ́kù nù. ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún wọn. alhamdulillah, dájúdájú àwọn ẹni tí ń ṣe olùgbọ̀wọ́ àwọn ètò wáàzí nínú rédíò àti tẹlifíṣàn lóríṣiríṣi nínú Ramadan, iṣẹ́ olóore ni wọ́n ń ṣe o. iṣẹ́ tó ṣiṣẹ́ pé téèyàn bá ní ikhlas nínú rẹ̀, dáadáa téèyàn bá pàdé lọ́dọ̀ náà yọ pọ̀ púpọ̀. ṣùgbọ́n ó yẹ kí ikhlas kó tán ọ̀rọ̀ wa. ikhlas tá à ń sọ yìí ó ní pé ká ṣe nǹkan torí tọ́lọ̀. ọ̀pọ̀ nínú àwọn ẹni tó ṣe pé wọ́n ń sanwó irú àwọn ètò bẹ́ẹ̀ tó jẹ́ pé nítorí kí wọ́n lè bá a máa polongo wọn ni, wọ́n lè bá a máa yin wọn, wọ́n lè bá a máa sọ nípa ilé iṣẹ́ tí wọ́n dálẹ̀. àfọ̀hún wáàzí yóò wá dẹni tí ń bá wọn polówó ọjà. òun náà bóyá ìṣẹ́jú 15 ni wọ́n rà fún, ó lè fi ìṣẹ́jú 12 kó fi yin aláàjì tí ọ̀rà program àbáláàjà tó ra program. ọwọ́ ìṣẹ́jú 3 péréte tó kù tó yẹ kó náà tó fi bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run, ó tún lè máa polongo kó náà ń tàgùn. so gbogbo ẹ̀ àwọn èèyàn ò ní rí nǹkan kan mú níbẹ̀. àkọ́kọ́ tẹ bá ti ní ikhlas yìí máa mú yẹn ṣiṣẹ́ olóore nínú Ramadan àtìgbà tí ó bá sí Ramadan. torí àwọn èèyàn bú ni wọn, àwọn atani aṣíwájú wa rere ní àwọn ẹni tí kìí sin lọ́n àfi nínú Ramadan. ọba Ramadan òun náà lọ bójoojúmọ́, bó ti ṣe ń fẹ́ ká sí dáadáa Ramadan náà ní fẹ́ ká sí dáadáa nígbà míì tí ì sí Ramadan. bí ikhlas bá ń bẹ èèyàn máa sí dáadáa nínú Ramadan àtìgbà tí ì sí Ramadan. torí rẹ̀ a rí nínú àwọn olówó wa náà kọ́lọ́n bá jẹ́ kí wọ́n tún pọ̀, àwọn tó yẹ pé ojoojúmọ́ ayé kò sí ọ̀sẹ̀ náà tí wọ́n máa sponsor program tí wọ́n ṣe. irú àwọn eléyìí dáadáa ni wọ́n ń tàn ká.
ọlọ́run sì jẹ́ kí dáadáa jẹ́ tiwọn náà láyé àtàlùkìyàmá. ẹ̀yin náà tẹ́ ń ṣe nínú Ramadan nìkan ẹ túnbọ̀ gbìyànjú láti jẹ́ ọmọ jẹ́ gbogbo gbà, nítorí pé oore káwọn èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yìí gbogbo gbà lọ́yẹ̀ kọ́ wà, kì í ṣe pé nínú Ramadan nìkan, ká má bàa jẹ́ àwọn ẹni tí èsì náà àfi nínú oṣù Ramadan nìkan. ìbéèrè mi dókítà wa. ẹlẹ́ẹ̀kejì ẹ dákun, àwọn ẹni tẹ́ máa wá sponsor ẹ máa yẹ̀ wọ́n wò, ẹ gbọ̀n wọn dáadáa, kẹ́ ẹ rí pé ẹni tó nímà ni, ẹni tó mọ̀ nípa Islam ni, kó má jẹ́ àwọn tí ó kàn lọ́ máa sọ wóróworó lórí atẹ́gùn. ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa Islam tó sì máa lọ lórí òfó táwọn èèyàn rí nǹkan kan kọ́. so a sì ti mọ̀ pé fákèdè ṣẹ́yí láyọ̀ ọ̀tẹ̀ ntí èèyàn ọba ní kò lè fi tọrọ. ẹ wù ta ló nímà tí ó sì bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run lódodo, àwọn ní kẹ́ ẹ máa sponsor. kẹ̀sì mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe é pé ẹ kàn sponsor ẹnìkan ọmọ kò fẹ́ kàn yín. àwọn tí ń bá wọn ṣàdúrà tó wọ èdè náà nù. àtọ̀ gẹ̀ẹ́sì àwọn ló bá wọn sowó, Ọlọ́run ló fún wọn lówó. àwọn náà ń ṣàdúrà. sọ bóun ni wọ́n ṣe wá mọ̀ gbàdúrà tí wọ́n tán sí làwọn fi lówó. so nítorí délé ẹ̀yin ò ní mọ̀ bó lẹ́sẹ̀ fẹ́ mẹ́ni tọ́ mọ̀, nígbà tẹ́ bá fi bi àwọn èèyàn mẹ́ta wọ́n ju ẹni tọ́ mọ̀ fún yín. irú wọn ló yẹ kẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ wọn máa bọ́ sátẹ́gùn, káwọn èèyàn gbẹ́sìn Ọlọ́run bá yé. àwọn ẹni tí ń sọ̀sọ́kúsọ ìsọkúsọ ti pín tí àwọn èèyàn iná ní Islam wa ní àwùjọ wo ṣe ju ìtọ́lọ́run fi rán Ànábì sallallahu alaihi wa sallam. tó ọlọ́ba ní san àwọn dókítà wa ní ẹ̀san olóore látàrí wípé ìgbà tábìlì ṣe prógrámù ọ̀sẹ̀ tí ń bọ̀ a ti bọ́ sínú oṣù ẹ̀tìkáàfù. ṣé mọ́ṣáláṣí mẹ́ta ni àti ní àṣẹ ẹ̀tìkáàfù ní àgbègbè mọ́ṣáláṣí láti lè ṣe. bẹ́ẹ̀ sọ pé nígbà tá a ráwọn ọmọ kan lásìkò síbi rárá o mọ́ṣáláṣí mẹ́ta péré náà ni o kódà ẹnìkan tó ṣe ń tíà. bẹ́ẹ̀ ni hadisi wa látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam, hadisi Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu, ipe ọlọ́ba ibn Mas'ud radiyallahu anhu ní Kúfà. nígbà wo lẹ́sìn wà àwọn èèyàn ràn al-Kúfà yẹn ní Iraq lọ́wọ́, bó lẹ́sìn wà àwọn èèyàn ràn tí wọ́n ń ṣe i'tikaf ní mọ́ṣáláṣí Kúfà báyìí. nígbà tí wọ́n ibn Mas'ud sì mọ̀ pé i'tikaf ọ̀tọ̀ ká sí kọ́lá láàfíà àyàfi ní ọ̀kan náà mọ́ṣáláṣí mẹ́ta, mọ́ṣáláṣí Mẹ́kà àti mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam àti mọ́ṣáláṣí Baitul Maqdis. kí ló dé tó fi wá jẹ́ pé wọ́n ń ṣe i'tikaf nínú mọ́ṣáláṣí Kúfà tó ń wò wọ́n rán? Ibn Mas'ud wá dá lóhùn pé kò yí ọ bóyá àwọn èèyàn asabu wa akhta'at, àwọn èèyàn tí wọ́n ṣe déédéé ìwọ ló ṣàṣìṣe, aw hafidhu wa nasit, àbáwọn ló há súnà Ànábì sallallahu alaihi wasallam dáadáa ìwọ gbàgbé. ó sì parí ìdẹ́fọ̀ sì jáyàn jù bá náà lọ. Ibn Mas'ud náà sì ní lálágbọ́n gádán àṣìṣe níwọ náà sí ilé ìjẹ́kọ̀ àwọn sọ̀hábà tẹ́nìkan bá tiẹ̀ ṣàṣìṣe àwọn ìdójútira wọn yìí sì fẹ́ rí dáńfọ̀ lọ ara wọn. màtó ti ṣàlàyé fún ìpè tó ń gbọ́ yé ni Ibn Mas'ud náà sì sọ pé tọ́ ó sì ṣe kọjá púpọ̀ lọ ṣàṣìṣe o, ó sì ṣe kọjá pé àwọn èèyàn há àdìsí yẹn dáadáa ìwọ lọ ha o. tó bá jẹ́ pàṣìṣe bá ní lódodo Ibn Mas'ud ọba lé wọn dànù, ọba lé àwọn ẹni tí ń ṣe i'tikaf yẹn dànù torí tí wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ ni. Premier FM 93.5. We set the pace and hold the ace. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tọrọ àforíjì wípé a ò ní lè tẹ̀síwájú pẹ̀lú